Mẹ́hàn. 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 Kí ni? Kí la gbé kí lẹ jù? Kí ni ilẹ̀ Yorùbá gbé? Kí ni bàbá Tinubu gbé? Kí lẹ̀yin Northerners ń jù? Kí ni Yorùbá ṣe? Kí ni bàbá Tinubu gbé? Kí lẹ̀yin Fúlàní ń jù? Ẹ̀yin ọmọ ìran mi, ẹ mọ̀ pé mi ò ní wá parọ́ fún yín láéláé. Kéré o, lónílé lálejò lọ́kùnrin lóbìnrin. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pàṣẹ ẹ̀ rándìrándì o. Wọ́n ní àwọn Fúlàní ti ọ̀rọ̀ oògùn diabolical way. Wọ́n ti tì í bọ màtá tó wà nílẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Tinubu àtijọba wọn. Wọ́n náà ti tòògùn bọ́ o. Ẹni orí yọ ọdúnlé. Bàbá gbẹ̀jà ẹjọ́ ṣe ẹ ní ayẹta. Ẹ jẹ́ tètè lọ bá Ìgbòho kó fún yín láyẹta. Ẹ wo gbogbo ẹ̀yin ọmọ bàbá Tinubu tẹjọ wà nínú kọ́kọ́sì. Ẹni orí yọ ọdúnlé o. Ibi tó bá mọ̀ bó jẹ́ orí òkè ni, bó jẹ́ inú odò ni, bó jẹ́ orí ìsàlẹ̀, bó jẹ́ kán sin ẹ láéláé nínú ọpọlọ ni, bó jẹ́ kán kátírà lé ẹ lórí. Ó jẹ́ tètè lọ máa tójú bọ gbogbo tó máa tójú bọ̀. Wọ́n ní Fúlàní ti ọwọ́ ilé bọ Tinubu policy àtijọba Tinubu níbi tá a bá dé yìí. Anybody yín tó bá ti rí pé òun síkì tètè tọwọ́ ilé bọ̀ ó kàn fi wèrè wo wèrè o. Lẹ́yìn Tinubu ò tí ì kọjá 2 years ní rògbòdìyàn ti wá pọ̀ báyìí. Èmi dẹ̀ ti mọ̀ o. Ǹjẹ́ mọ̀ nǹkan tí bàbá Tinubu tún ṣe báyìí? Ṣó orí náà tí wọ́n sọ yẹn tán pariwo population. Bàbá Tinubu ti jẹ́ ká mọ̀ wípé kì í ṣe Fúlàní ló ní population tí wọ́n fi ń halẹ̀ mọ́ gbogbo Yorùbá. Àṣẹ Fúlàní òjò pé ń ṣe ní báyìí ṣe náà lọ ń kóra wọn wá káàkiri gbogbo orílẹ̀-èdè Áfíríkà. Eeoo, ibẹ̀ là ń lọ. Wá gbọ́ mi dáadáa, farabalẹ̀ kó gbọ́. Bàbá Tinubu ti wá ṣe dáadáa ní nọ́ọ̀tì débi wípé gbogbo ẹ̀yà tí wọ́n kó papọ̀ tí nọ́ọ̀tì fi ń jẹ́ nọ́ọ̀tì tó fi pariwo population majority. Tinubu ti ń jẹ́ kí gbogbo ẹ̀yà kó ní kálukú dára wọn mọ̀ kí wọ́n dá dúró. Oníkálukú mà ti dá dúró. Middle belt mà ti yarí mọ́ Northerners lọ́wọ́ wọn láwọn òṣàrẹ̀ wá àwọn dá dúró lórí ọwọ́ wọn kí wọ́n dá kí Fúlàní ṣe tiẹ̀ kí ìbíòbí ó ṣe tiẹ̀. Everybody ó ti di iṣu atayanyan yam pẹpẹ scatter. Bàbá Tinubu ti pín ire ó tẹ láre bí ọmọ lálọmí. Má jẹ́ kíkan jù kan lọ òun ló ṣe o. Àbóre kọ́ ló ṣe wọ́n ni, ṣóore kọ́ ló ṣe wọ́n mo ní bí ẹnẹ. Ṣé bí Tinubu, bàbá Tinubu olódòdó, bí ó ṣe wá jẹ́ kí àwọn middle belt kan mọ yìí ara wọn, kán má forí sábẹ́ Fúlàní mọ́, tó jẹ́ káwúsá kọ́ dára wọn mọ̀, kán má forí sábẹ́ Fúlàní kí Fúlàní kákan tẹ́ ẹ̀dẹ̀ yẹmọye wọn tó jẹ́ nílẹ̀ Yorùbá. Mo ní ṣó ti pọ̀ jù. Fúlàní wá wò wípé eléyìí tí ń pọ̀ jù ayé wọn ti jóná ayé wọn tẹ̀ làbàṣkẹ́ ṣé ó ti bàjẹ́ là kí náà lè ṣe báyìí. Wọ́n wá lọ ti ọwọ́ ilé. Wọ́n lọ ti oògùn ṣíṣe. Àṣẹ Fúlàní lóògùn. Àbí oògùn la fẹ́ fi já ogun yìí ni? Ṣé Fúlàní náà máa ń pòfọ̀? Èmi náà ní ìbéèrè lọ́wọ́ yín ni. Àbí ṣó lóògùn tí ò lọ́fọ̀ ni? Ṣé Fúlàní náà máa ń pòfọ̀? Gbogbo ẹ̀yin ọmọ àlélẹ̀ Yorùbá tẹ́ ti lọ ṣoògùn fún Fúlàní, tẹ́ ti kọ́ wọn nífá, tẹ́ kọ́ wọn lóògùn. Nǹkan tẹ́ kọ́ wọn náà padà ń gbé bọ̀ wá fi gbógun ti yín o. Àdẹ̀wí fún yín tó. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Kí ọ̀rọ̀ mi kó lè yé yín, àwọn middle belt ti yarí o. Ó ti di woro sí woro wàhálà ìṣègàjù. Ọ̀rọ̀ mi ò ní yé ewé ò ní bìlífù. Ó mọ̀ pé mi ò ní fún ẹ lófo. Ó yá wá tẹ̀lé mi wá wo fídíò ẹ̀ kó fún ẹ lẹ́rẹ̀. Repentant or hate Fulani herdsmen that are repentant and they are allowed to come into the army or the police. How do we, and you empower these people, you arm them. These are people that were already using arms and killing our people. Now you arm them and say, no, they are coming because they have repented. How are we sure they have repented? But this is what is going on. That's why we must stand together now and start to strategize and work towards 2027. You have a part to play. You may, I know you're tired. I know you've been, I know that the election was stolen, but we cannot just sit down and say it's over. No, because having that kind of attitude is exactly what they want. These evil politicians want you to give up so that they can continue to rob, continue to steal. And they are using even the insecurity. Because where these people collecting millions, hundreds of millions, which bank are they taking the money to? Have you asked yourself?
They are safe because they are part of the terrorists. And you know what? You know, I was speaking with my wife the other day, and my wife was saying, you know what? Why can't Nigerians team up together, forget their tribe? For whether you're from the north, south, east, or west, whether you are Hausa, whether you are Yoruba, whether you are Igbo, whether you are from what the so-called minority, let's team up together and face this one tribe that will not let Nigeria rest. And they are the Fulanis. We have been saying it that even didn't El Rufai say it, that they are coming from other African nations, that the Fulani is from there. And when somebody is not a Nigerian and they come in here because they have been hired and they have been paid to come and kill people, that's why we see what they are doing. Heartless. They are killing people in Plateau continuously, unabated. They did that for years in Benue, and many of the people are now living in IDP camps in Kaduna, especially southern part of Kaduna State. And they're doing it. And now they're even in Ekiti, the southwest. Tinubu is a Yoruba. So they are trying to show to him, they're showing to Tinubu, you can do nothing. You said, Emi Loko, we are coming after you, the Yorubas. They've also done it in the east. So there's no way in Nigeria that's safe. That's why we are calling on all the tribes, every tribe in Nigeria, let's team up together as one and chase these people out. Do you remember that many of them were coming full trailer loads during COVID when people were not moving around? But they were coming to the south because they had distributed these terrorists, these headsmen, armed. In our time when we were growing up, you never see a Fulani with anything, no gun, nothing, not even, these locally made guns. They only had little sticks just to make sure they protect their animal as they are grazing. And we always wait until we have harvested, then we will allow them to come in with their cows. But these days, they come and kill, invade an entire community, go from village to village, chase them out, and then take over. And then Nigerians are just watching. How can one tribe, especially most of them have been imported, they were brought in from outside, and we are sitting and allowing them, looking helpless. When the Igbo stand up to demand for their state or their nation or protection for them, suddenly the government knows how to unleash this thing on them and go after them to stop it. If the Yorubas stand up to do anything, they know how to release the army to stop the Yorubas. And we saw what has happened in Kaduna State, in Benue State, and in Plateau State, and many other states, that after these terrorists invade communities and kill people, when the people rise up to defend themselves, suddenly the government has army, has the police to send after them. So that's why our call is that let all the different tribes from north, south, east, and west, let's unite. Àwọn èèyàn mà ti yarí, everybody, gbogbo Southern ti yarí mọ́ Northern lọ́wọ́. Wàláhì Ọlọ́run, mo dé like situation tó wà nísìnyí. Àníṣe àsìkò yìí la ní láti unite. This is the period for all the Southerners to be united as one. Let us face our common enemy together. Yes. Need ìjà lásìkò yìí. Wàláhì need ẹ̀. Ṣùgbọ́n àwọn Southerners náà ti dìde báyìí sí wọ́n ní the question Fulani should answer is that where were they when Buhari was doing his own? They can't complain, irrespective of the fact that Tinubu doesn't have 100% support of Southwest. But so far, is scoring high for attempting to remove the middle belt from the clutches of the Fulanis. Àwọn middle belt ni mo gbé fídíò wọn wọlé tó gbọ́ lẹ́ẹ̀kan yẹn. It's now up to them to decide their own future. Likewise, is giving each branch of aviation, Yeah. How could one group of people have total control of a country's security agency? All in the north. Make Tinubu scatter that nonsense, Jare. They were even gatekeeping who get admitted into Abu University, while having easy pass into institution in other parts of the country on the basis of quota system. Lesson is that hypocrisy and violence doesn't pay. Shooting bye-bye. Ẹ jọ̀ọ́,
àwọn ará middle belt náà ti wake up báyìí. Every tribe tí wọ́n kó sí tán kó sábẹ́rẹ́ nọ́ọ̀tì tán fi ń jẹ́ nọ́ọ̀tì wọ́n ti pín wọn yẹ́lẹyẹ̀lẹ oníkálukú náà ti fún ní agbára títẹ̀ pé you don't have to be part of nọ́ọ̀tì o kì í ṣe ara nọ́ọ̀tì. Àwọn middle belt ń sìn wọ́n ti dìde o ṣe bó rí gbogbo nǹkan tó sọ ṣe bó rí àṣírí tí ó tún bẹ̀ yẹn àbó rí páṣírí yẹn tú. Yes, that is nǹkan tá a ti sọ fún ẹ láti yọdún yìí. Gbogbo àwọn tí àwọn Fúlàní wọ́n kó wọn bọ́ síta wọ́n wá kó àwọn irinṣẹ́ síwájú wọn wọ́n ní repentant Boko Haram wọ́n láwọn ò jà mọ́. Irọ́ ni, torí wọ́n ti mọ̀ wípé ìjọ kan jíjọ kan situation tí ìwà àtẹ̀mí wà ní Nàìjíríà lénìí situation tí Nàìjíríà wà ó ń bọ̀ wá ó máa ṣẹlẹ̀. Nítorí ẹ̀ ló ṣe rí tí Northern tán ṣe ṣí bọ́dà wọn sílẹ̀ tán invite terrorist group káàkiri all over Africa. North ló ti máa rí Lukrawas, ibẹ̀ ni Boko Haram wà, ibẹ̀ ni swap wà, ibẹ̀ ni ISIS wà àti àìmọye oríṣiríṣi tí ìwà àtẹ̀mí ò tiẹ̀ tí ìgbórúkọ wọn tán wà ń bẹ̀ tán tí hàn lè ṣe wọn. Wọ́n mọ̀ wípé àsìkò yìí ń bọ̀ wá ṣẹlẹ̀ so wọ́n á lè kógun ja gbogbo Southern. O ti gbọ́ tipẹ́tipẹ́ but with this video ìwọ náà ti rí wípé àṣírí ti tú báyìí. Ojú ti rà, bàbá Tinubu ti lajú everybody o. Àbí bàbá ti dojú ẹni tí ń lajú afọ́jú ni. Kò sí nǹkan tí Tinubu ò lè ṣe. Ẹ wo bàbá Tinubu eléyìí tó ti wá ti ọ̀rọ̀ tí Fúlàní ti ẹsẹ̀ elébọ rògbòdìyàn tó wà nílẹ̀ yìí èmi kàn ti ẹ̀jẹ̀rìí yín mo gbẹ̀rí yín jẹ́ ẹ̀yin gan Ògùn rèé Ògùn Tinubu rèé Ògùn rèé ọmọ lọ́dọọdẹ Ògùn apàdàpàdé Ògùn àdó agbádò mi bàbá sẹ́mọ̀fọ́ pa ẹjọ́ bàbá gbàjà ṣé bàbá Tinubu mọ bó ṣe pọ̀fọ̀? Bàbá tó bá lè jù ẹ kásẹ̀ kan sókè o èmi á dúró lẹ́gbẹ̀ẹ́ máa dúró máa àpíà ó ṣà bàbá Tinubu ẹ pé Ìgbòho olóògùn burúkú wà lọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ yìí ti dójú ẹ̀. Now kí n tó tẹ̀síwájú láti mú next video wọlé àwọn àgbààgbà kan prominent people ní ilẹ̀ Yorùbá original àwọn ọmọkọ tí Ọlọ́run kẹ́ tó gbé kúkú sílẹ̀ lọ́wọ́ nínú gbogbo ariwo tá à ń pa káàkiri wọ́n ní dára àwọn rí fídíò ẹ o a dẹ̀ ti gbé gbogbo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ àwa náà ti dìde wọ́n ti pe àwọn lọ́balọ́ba kan àti níjòyè wọ́n fúnra lára wọn wọ́n ń kó millions èyí tó dá 8 million èyí tó dá 10 million èyí tó dá 15 16 wọ́n ti ń kó fún àwọn ọba wọ́n ní kí wọ́n lọ fi oríkorí kan fi kùlùkù kí wọ́n fi ètò ààbò tó péye kan fi lọ́lẹ̀ sí ilẹ̀ Yorùbá kan dáàbò bo gbogbo ọmọ ilẹ̀ Yorùbá wọ́n ní gbogbo ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá iṣẹ́ ti kàn yín àsìkò à ń gbádé lọ patíkọ́ leléyìí tí omi bá tẹ̀yìn wọ̀gbí ilẹ̀ Yorùbá lẹ́nu a ti mọ̀ pé ẹ̀yin ọba ti gbà bọ̀dẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé mi wípé kí n pariwo wípé tí ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tá ẹ bá ti unite wọ́n ní kò sí irú ogun tó fẹ́ wá ja ilẹ̀ Yorùbá àti wípé gan ní ìgbà tán sọ èmo ní so tó bẹ́ẹ̀ ni Yorùbá ti jẹ́ o àròsùn o wọ́n ní dára sọ fún wọn kán máa bọ̀ ṣe bí wọ́n fẹ́ kógun wá ni wọ́n ní kí náà wọ́n fi Yorùbá pè wọ́n ní kí n sọ fún wọn wípé ẹ fẹ́ wá kógun jà wá nílẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá mo ní ṣe tó bẹ́ẹ̀ ẹ wá ẹ̀yin kábíyèsí tó wá kówó fún wọ́n ní ká ẹ fi ṣe arrangement security kíní fún àwọn aráàlú ni o wọ́n dẹ̀ orúkọ yín wọ́n fún mi lórúkọ yín ó ti wà ńlẹ̀ wọ́n kàn ní kí n sọ fún yín ni wípé wọ́n mọ́nítọ̀ yín o láti lè rí iṣẹ́ ọwọ́ yín tẹ́ gbowó tó kówó fún yín fún èyí tó bá tó nínú yín o kó kó owó kó lọ fi raṣọ àbí kó lọ fi ṣe patí àbí kẹ́ lọ fi lọ́jọ́ ọmọ sí hòtẹ́ẹ̀lì mo wá ní sáwọn kábíyèsí máa ń lọ́jọ́ ọmọ ni wọ́n ní dára nǹkan tó sọ fún ẹni kó sọ mo ti sọ wọ́n ní àbí kẹ́ lọ fowó yẹn kẹ́ fi lọ́jọ́ ọmọ sí hòtẹ́ẹ̀lì ipò máa lẹ́yìn fún yín ni o ẹ̀yin kábíyèsí ẹ̀yin náà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo ti wá bẹ̀yìn sílẹ̀ ńsìn kò ní délẹ̀ tọ́ka wá gbé síta kẹ́ wá sọ wípé kinní kan àsìkò yìí Yorùbá ara ń kan gásà situation tí Tinubu wà òun ló wà lójú ogun lọ́wọ́lọ́wọ́ ẹ má jẹ́ kí ọmọ Yorùbá ká káwọ́rọ̀ ká tún ṣe báyìí bá ṣe máa ń ṣe àbí ká tún ṣe báyìí Tinubu nìkan ò lè ṣe ìwọ̀nba tí ìwọ náà bá lè ṣe èmi ń ṣe tèmi nísìnyí ìwọ náà dìde wá gbọ́ nǹkan tí àwọn Fúlàní sọ. So where is Mr. President taking this aviation to split it? We are not accepting it and we are not agreeing. I understand Mr. President want to split anything from the north.
He can build anything if he like in Lagos, but that aviation, nobody can split it. We will not accept it. And I want our governor from the north to understand, and another elder, this person is not watching us well, and is not watching us for anything training. Yes, so please, let us put heads together and stand, say no to splitting of aviation. If they want, that aviation is the best in West Africa. One Obasanjo came on board, he upgraded. One Eradua come, he upgraded. One Jonathan come, he upgraded. One Barry come is the same thing. So why must Mr. President want to split it? From fuel subsidy, you come back to tax, you come back to 15 trillion of your company. Okay, what do you want to do with us for not, for God's sake? Is our vote, is it a problem to vote you? Is it a problem? Just we vote you and you want to just punish us on every of our things we have in the north, you want to take it to south. Is that how they do something, okay? Southwest, why? Why are we, is it an offense to give you enough vote from the north? So, nobody can separate that. That thing, nobody can split it, is to see political, it's our own. We build it with our money in the north. So why would you want to carry it to this? Mr. Garus Galolo. I be wan ask this question, my people. It be like say this Mr. Garus Galolo. Throughout Buhari 7 or 8 years tenure, he dey sleep, he dey this world. He did this life? No. It be like say the time wey Baba Tinubu take over, now they wake him up from the sleep. Because throughout 7 to 8 years, Buhari, mi ò rí man yìí now, did you see him complaining about Buhari's government? No. How come you won't allow Tinubu to rest, drink water and drop cup peacefully? One day, one video, every day. Are you a media person? But the last time you said you put on the army uniform and face Tinubu. Now, back to the matter. Ìjọ farabalẹ̀ kó gbọ́ nǹkan tí Mr. Garus sọ mẹ́ẹ̀. Ó ní aviation school of technology tó wà ní Sharia tí bàbá pín sí 6 regional zone. Ó ní owó nọ́ọ̀tì, owó àwọn làwọn fi kọ́. Tinubu ò ní, President Bola Ahmed Tinubu ò ní right láti split yẹ. Ṣó ti wá rí wípé one Nigeria is not negotiable, na scam. Tó bá jẹ́ pé one Nigeria indeed bí wọ́n ṣe ń sọ, why tó ṣe yẹ kó máa complain wípé Tinubu split aviation school of technology? Why? Kò sí nǹkan tí President Bola Ahmed Tinubu roll out báyìí. Wọ́n pariwo ó ti fẹ́ pa wọ́n o, wọ́n ti fẹ́ kú o, kí náà ṣe fún Tinubu o. Ẹ̀yin wá sọ, ṣe bẹ́ẹ̀ lérí tẹ̀ ń léka. Ẹni 2027 ní dìbò fún, ní jẹ́ kó wọlé, ní ṣe kinní kan. Ṣọmọ olódòdó àti wọ́ọ̀bẹ̀ gan ló difficult jù tó ti wá wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ṣe máa wá gbé kúrò ń bẹ̀, ó lè mí fẹ́ rí. Ṣùgbọ́n ọmọ Yorùbá ẹ wá. Tá bá ti kùnà this time around, tí àṣẹra wa lóṣùṣọ́ ọwọ́ kan, pẹ̀lú gbogbo nǹkan tí bàbá Tinubu policy wọn tó ń ṣe jáde yìí, ó sì favor wa, ìwọ náà sì mọ̀ pé favor wa. These are the things tá à ń fún wa láti jọjọ́ ẹ̀. Mọ́ ṣe wá ń ṣe ìta àbá fira wa ṣòṣùṣọ́ ọwọ́ kan, káwa náà ká dìde, ká ní ọgbọ́n inú nǹkan tó ń pè ní Yorùbá kí wọ́n mọ̀ lásìkò yìí. Yes! Omi àtẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu o. Torí àwa ìran Yorùbá, ọmọ Yorùbá náà máa fẹ́ fi palẹ̀ ifá burúkú tó dànù yìí, náà máa fi pamọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Dàtí wípé kíní, bí mo yẹ ṣe fídíò yìí, be expecting anything nílẹ̀ Yorùbá. Wọ́n kàn lè dédé ju àdó olóró, wọ́n lè ṣe anything. Sórí àwọn pípù yẹn èṣù ń gbénu wọn o. Èṣù burúkú ń gbénu wọn. Ṣùgbọ́n àṣírí yẹn ti tú. President Bola Ahmed Tinubu ti jẹ́ ká mọ̀ wípé their population tí wọ́n pariwo, they are the most populated kíní ní north ńbẹ̀. Na láyé o. Majority ni wọ́n ní north, na láyé o. Oníkálùkù ẹ̀yà ti ń yọra ẹ̀ kúrò, wọ́n láwọn ò bá Fúlàní ṣe mọ́ o. Ti rí àwọn middle belt bẹ́ẹ̀ wọ́n ti ń pera wọn, wọ́n ti yarí o. Wọ́n ti yarí mọ́ everybody lọ́wọ́. Happen, ṣẹlẹ̀ happen. Tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ ní north ńbẹ̀, ẹ̀yin Yorùbá kò ṣáà ṣe pé ẹ kàn ṣe báyìí. Ẹ jọ̀ọ́ ẹ má jà ṣe báyìí. Ẹ jẹ́ ká tètè dìde. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ ohun tó yẹ kẹ́ ẹ ṣe, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe é. Ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe é. Àti sìn lọ ẹ̀yin ọba
torí òun ni wọ́n ń kówó àwọn prominent people tá a máa ní wọ́n ń dá sí wa òun náà ń kówó fẹ̀yìn ọba kan nísìnyí o. Ládé rí láàrin ẹ̀yìn ọba náà pẹ̀lú gbogbo Fúlàní bó ṣe ń halẹ̀ mọ́ wa tarí wọn tó ń tẹ́tì ilẹ̀ Yorùbá là ń gbọ́ wípé ẹ̀yìn ọba kan ní Badagry ẹ̀yìn tí wọ́n install ọba Fúlàní ṣé nǹkan ò ti ṣe yín. Ẹ̀yin ọba wọ̀nyí ẹ be careful lásìkò yìí o kí ẹlòmíì má fi pálásẹ̀ kó má fi pa ìtàn lọ́wọ́ àwọn ọmọ Yorùbá torí ọ̀rọ̀ yìí kò ń ṣọ̀rọ̀ Yorùbá nation nìkan mọ́ o ó dẹ̀ pé ẹ fẹ́ mọ géèmù tó lọ ọ̀rọ̀ tó wà létí kọjá ọ̀rọ̀ Yorùbá nation nìkan followers àbí campaigner nìkan gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi láti ní trace lórí rògbòdìyàn tó wà lẹ́sìn Tinubu ò lè máa gbé ìgbésẹ̀ nǹkan tó máa favour ilẹ̀ Yorùbá kí a wá sọ wípé asúnsẹ́yìn àbí àṣekínní kan mo lé mi ò ṣọ̀tá mi ò ṣọ̀tẹ̀ mo ní ẹgbẹ́ pò sí àtọ̀tẹ̀ lẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ now ẹ̀yin tí ẹ sọ wípé kí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho kó má lọ sí Nàìjíríà ẹ fẹ́ kó lọ nítorí oríṣiríṣi prophecy èmi ò fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn anyway but ìgbà tẹ́jẹ̀ tí ń púṣẹ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ bọ ẹ̀yin ìyá ni ẹ̀yin abiyamọ ayé àdúrà lèmi rò pé lè fún ṣe Sunday Adéyẹmọ Ìgbòho wípé kó má lọlé ṣé kó rẹpẹtẹ kalẹ̀ síbi tán wà ní ìyẹn ìkíní ìgbà tí ṣe rántí ìgbà tí wọ́n lọ ṣe òkú àwọn màmá ṣé mo bí prophecy tó ń lọ lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe náà ṣé mo pé bí prophecy yẹn náà ṣe lọ nìyẹn kọ́ má lọ lé o wọ́n á sún wọn jẹ́ o wọ́n á ra wọn mú o wọ́n ti dẹ pápẹ́ sọ́nà o wọ́n ti gbé sórí òfurufú o wọ́n á fẹ́ nǹkan sí wọn lára ni o wọ́n á ṣe kinní kan ni o wọ́n á ṣe kinní kan ni o. bó ṣe bẹ̀rẹ̀ sí ní pè mí tó ń fún mi lára tó náà jẹ́ sí mi lèmi náà ń pe òòṣà ṣàní dandan àwọn á lọ lé o adédélé ìwọ àtèmi rí nǹkan tó ṣẹlẹ̀ ayé yẹ wọ́n ọ̀run yẹ wọ́n àti wípé ṣé ẹ rò wípé ṣì fi Ìgbòho ọmọ kókó ni wọ́n ti kúrò lọ́mọ àgbékọ́rùn roko tí wọ́n bá sọ wípé àwọn fẹ́ lọ lé ṣánjọ́ ọmọ kókó ni prophecy yẹn náà bí wọ́n ṣe prophesize yẹn nígbà ikú tó lọ ṣòkú màmá at the end kò sí kankan tó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run èmi rò wípé níbi tabadé àdúrà òun ni ká máa gbà tó ẹ̀yin tèmi bá mi mú fídíò ètò bá dọ́dọ̀ ẹ bá mi share káàkiri jẹ́ kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n mọ nǹkan tó wà ńlẹ̀ o àwọn nọ́dánà wọ́n ti ọ̀rọ̀ oògùn diabolical way àbájẹ náà ti ẹgbẹ́ṣẹ́ fún ní àbóṣó àti ẹ̀mọ́ wọ́n lóògùn burúkú wà lọ́wọ́ Fúlàní wọ́n ní Fúlàní ti oògùn bọ ìjọba Tinubu àti Tinubu o mo ní kí n sọ fún yín ni ṣe mọ̀ wípé I believe ipá wà nìkan la lóògùn tẹ́lẹ̀ ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró ńsìn ó ti jẹ́ kó yé ìwọ àtèmi wípé wàláì oògùn pọ̀ káàkiri ẹni orí yóò dilé o má lọ dira ó jẹ́ dira tó o bá dira kó o tó dira béèrè kí ni èèwọ̀ nǹkan tó o dì sára tó bá ní èèwọ̀ ẹ̀ tó bá ti ní èèwọ̀ nǹkan jíjẹ dání o ò ní oore ọ̀fẹ́ àti jẹun ta mo ní kí sáré já fún ẹni torí nǹkan tó ní kó má jẹ yẹn inú ilé ẹ̀ ló ti lè sọ fún ìyàwó àbọ́kọ ẹ̀ àbí kó má sè ṣùgbọ́n ó jẹ́ tó lọ jẹ́ ń ta báwo ló ṣe mọ̀ pé wọn ti fi kinní yẹn pẹ̀lú ẹ̀ tó fi ṣe ọbẹ̀ tó fi jẹ kóògùn yẹn kó lè ṣiṣẹ́ lára ẹni o má lọ gọ̀ ọ́ mo ní ká ẹ dira o wọ́n ti ṣe tán o orúkọ tèmi ò yí padà yèyé dára kó wé kó ó lè mí jẹ́ má gbàgbé láti bá mi support brand mi ò lè dá ṣe support brand mi bá mi patronize client mi Bina Skincare and Spa bẹ́ẹ̀ ni wọ́n wà ní Nàìjíríà bẹ́ẹ̀ at the same time bá mi support brand mi bá mi follow subscribe now subscribe to my YouTube channel drop your comment má gbàgbé láti bá mi like video kó sì bá mi pín káàkiri kó jẹ́ kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kó mọ̀ nǹkan tó ń bọ̀ lọ náà.